òun sì ní ọjọ́ eléyìí tó ṣe pé nínú ọ̀kan nínú àkọọ́lẹ̀ ọjọ́ tó ga jù lọ́dọ̀ Allah. ó ti wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma wala nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tó lù wá nífẹ̀ẹ́ sí àwọn àṣẹ olóore tí wọ́n bá ṣe nínú ẹ̀ tí í ṣe máa sànyàn lẹ́san tó ga lórí rẹ̀ bí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí oṣù Dhul-Hijjah. asitima igi tí wọ́n bá kà lé ní èjì ẹ̀ta òní ní ọjọ́ pé mẹ́wàá. al-Imam al-Bukhari rahimahullahu ta'ala ló gbẹgbà wáyé wa. wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè gbàtẹ́ sọ pé kò sí ọjọ́ kan tó ló wá nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore tá a bá ṣe nù rẹ̀ bí èyí tá a bá rí ṣe ń bí ẹ̀san kìí sì ga lórí iṣẹ́ olóore bí èyí tá a bá ṣe níbí. báwo wá lẹni tó bá jagun sójú ọ̀nà Allah? anabi ni illa rajulun kharaja yukhatiru bi nafsihi wa malihi falam yarji' bi shay'. àfẹni tó bá jáde tó gbé owó rẹ̀ tó gbé já ewu tó gbé ẹ̀mí rẹ̀ tó gbé la ewu tó á jẹ́ pàtó owó àtẹ̀mí kò rí kan mú padà bọ̀ wá sílé, òun ló lè nírú ládáadáa tó bá ṣe. oríire fún wa mùsùlùmí òní náà ní ọjọ́ kẹwàá náà pé àwọn ìjọsìn tá à ti ń ṣe bọ̀ láti ọjọ́ kìíní kejì kẹta ó ti pé ní ọjọ́ kẹwàá lónìí. ó ń bẹ nínú wa ẹni tó ṣe pé láti ọjọ́ tí Dhul-Hijjah yìí ti bẹ̀rẹ̀ ó fi ń ṣe sùyàmù ni ó ṣe títí dáná nítorí pé kọ̀tọ́ kéèyàn ṣe sùyàmù lónìí. òní ni ọjọ́ ọdún, àtọdún iléyá àtọdún ìtúnu àwẹ̀ haram. òun náà ni kéèyàn ṣe sùyàmù lọ́jọ́ ọdún. akramakumullah, ó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan eléyìí tí ìyá ńlá wa Aisha radiyallahu anha tó wí nínú sahihi Muslim ọlá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam àwọn òrí kún ṣe sùyàmù ọjọ́ mẹ́wàá ìrí, àwọn òrí kún ṣe sùyàmù ọjọ́ mẹ́wàá ìrí tó tó gùn lé fẹ́ni tí ń sẹ́rí àwọn èèyàn kúrò nídìí kún ṣe sùyàmù ọjọ́ mẹ́wàá kò tó gùn lé o. nítorí pé kí ni àìkórí kò túmọ̀ sí kọ̀tọ́, nítorí pé ńgbà tí Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ti ní àwọn ọjọ́ mẹ́wàá yìí olórí ìfẹ́ sísí olórí tá a bá rí sẹ́ńdẹ̀ ju àwọn ọjọ́ mi lọ. wá sọ fún wa iṣẹ́ olóore wo inú lè wọ̀ bẹ̀ èwo la lè yọ kúrò. kò sí ìgbà tí gbogbo mùsùlùmí sì ni ọ̀kan nínú iṣẹ́ olóore ńlá òun náà ní ká ṣe sùyàmù. tó bá yẹ ní ọjọ́ ọdún tí ó yẹ ká ṣe sùyàmù bẹ̀ ìwọ òṣè má da omi tútù sẹ́ni tó fẹ́ ṣe lọ́kàn wọ́n bá wọn lẹ́sìn jẹ́ wọ́n sọ wọn dẹni tí wọ́n máa ṣe ròyìnròyìn lórí ẹ̀sìn tí wọ́n ṣe. wọ́n sì rí i pé ọjọ́ mẹ́wàá wáyé bó ti ṣe ń lọ ọjọ́ sátidé wọnú rẹ̀. nígbà tí ọjọ́ sátidé wọnú ẹ̀ àwọn kan tún bẹ tó ń sọ fáwọn èèyàn pé ẹ ò gbọ́dọ̀ ṣe tọjọ́ sátidé nítorí pé hadith kan wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tánàbí sọ pé ẹ ò gbọ́dọ̀ ṣe hadith Abu Hurairah radiyallahu anhu ẹ ò gbọ́dọ̀ ṣe sùyàmù ọjọ́ sátidé àyàfi tó bá bọ́ sínú sùyàmù ọ̀ranyàn tẹ̀ ń ṣe. ẹgbàá wáyé apá kan nínú àwọn olùmọ́nirọ́ ni ìmáàmù wa Malik ni, apá kan nínú wọn sọ pé hadithun muttarib hadithi kan ni tó pé kò dúró lójú kan náà. àwọn kan sì sọ pé hadithun mansukh ìmáàmù Abu Dawud ni. àwọn kan sì ń bẹ tó sọ pé gbàgbà tó fẹsẹ̀ rìn lẹ́nu ó wà nínú wa àwọn tó pè ní hadithun sahih àwọn kan pè ní hadithun hasan. àti bá àti bí hadithi yẹn ò di ọlọ́nà láti ṣe sùyàmù ọjọ́ sátidé nítorí pé kí ni hadithi yẹn sọ wípé o ò gbọ́dọ̀ ṣe sùyàmù ọjọ́ sátidé rárá àfi tó bá bọ́ sínú oṣù Ramadan àbí sùyàmù tó lu àṣẹ lọ́rùn àyàlẹ́ ọ lórí. àmọ́ pé hadithi yẹn sọ ní pé kódà kó ṣe kó ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú ẹ̀ àbó ṣe sùyàmù ọjọ́ kan lẹ́yìn ẹ̀ o gbọ́dọ̀ ṣe sùyàmù ọjọ́ sátidé. a sì ti mọ̀ pé eléyìí tako àwọn ahadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọn nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn lẹ́nìkan ò gbọ́dọ̀ dá ọjọ́ jùmọ̀ sí láti fi ṣe sùyàmù àfi tí wọ́n bá ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú ẹ̀
àbí ti ọjọ́ kan lẹ́yìn ẹ̀. Ọjọ́ òní wọn á máa wá lẹ́yìn jùmọ̀, ọjọ́ sátidé ni. Bẹ́ẹ̀ náà ni ó tún wá nínú ẹgbàá ọ̀rọ̀ lọ́tọ̀dọ̀ Ummu Salama radiyallahu anha, ó ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣàìṣe sùyàmù ọjọ́ sátidé àti sunday. Àwa bi léèrè, Ànábì sallallahu alayhi wa sallam ọlọ́jọ́ méjèèjì ọjọ́ ọdún àwọn ọ̀sẹ̀bọ ni, ó sì wù èmi kí n yapa sí wọn. Ọjọ́ ọdún àwọn ọ̀sẹ̀bọ ni, ó wù mí kí n yapa sí wọn, ọjọ́ sátidé àtọjọ́ aláàjì. Eléyìí túmọ̀ sí pé hadith nga tó bá fẹsẹ̀ rinlẹ̀ òun là ń pè ní hadithun shadh. Hadith tó fẹsẹ̀ rinlẹ̀ ni àmọ́ tó takò hadith àwọn ẹni tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ju tiẹ̀ lọ. Eléyìí túmọ̀ sí pé àní fi ṣiṣẹ́. Eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. Máa bá ìjọsìn rẹ lọ tó bá wọ ọjọ́ sátidé, bí kọjọ́ Àrafà kọjọ́jọ́ sátidé, bí ọjọ́ Àṣúrà kọjọ́jọ́ sátidé, ọjọ́ Tásúà kọjọ́jọ́ sátidé. Ọjọ́ ni tí máa ṣe sùyàmù ayyamul biyd, ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún nínú oṣù, kọ́kàn wá bọ́ sọ́jọ́ sátidé, máa bá ìjọsìn rẹ lọ, kò sí wàhálà ń bẹ. Akramakumullah, ní ọjọ́ ọdún kò sí nǹkan téèyàn ṣe ní ìjọsìn bíi kéèyàn pa ẹran. Téèyàn bá pa ẹran, ìjọsìn ńlá ló ti ṣe. Olúwa Ẹlẹ́dàá wa ó ṣe ká pa ẹran, ó ṣe ní ìlànà à ń sì fi yé sunna baba ńlá wa anabi Ibrahim aleyhi salam àti baba ńlá wa anabi Ismail tọjọ́ ma anabi Ibrahim aleyhi masalatu wa salam àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Olúwa kò ní ara rẹ̀ jẹ, kò sì sí nǹkan tí ó fẹ́ jẹ rẹ̀ ṣe, ṣùgbọ́n ìpáyà Allah ilé ìtẹ́ bá ní pẹ̀lú ẹran tẹ́ pa òun náà l'Olúwa fẹ́ lò. Ó ń bẹ nínú àwọn mùsùlùmí tó ṣe pé kìí ṣe ẹran ẹyọ kan ló fẹ́ pa, ó fẹ́ pa jù kan lọ, òòrè wà ń bẹ, Allah wọ́n gbà lẹ́sìn lọ́dọ̀ rẹ̀. Ó wà nínú wa ẹni tó ṣe pé ó fẹ́ pa ràkúnmí gan, ó ń bẹ nínú wa ẹni tó fẹ́ pa màálù gan, Olúwa fọ̀ rẹ̀ sí. Ṣùgbọ́n ìtọ́ lọ́lá jù fún ẹran léyà òun náà ní ká pa àgbò méjì, abìhó lórí sárasára funfun tí dúdú la àwọ̀ rẹ̀ láàrin, òun náà l'Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ńlọpa fún léyà. A sì mọ̀ pé àgbò l'Olúwa fi ṣe ìràpadà fún baba ńlá wa anabi Ismail alayhi salam. À ń fẹ́ pé ẹni tí ó bá pẹran lónìí kó jẹ́ pé láti ìgbà tílẹ̀ ti mọ́ títí tó fi wá sí Eid kó jẹ nǹkan kan. Ìgbà tó bá wá padà délé tó bá pẹran léyà rẹ̀, ìgbà náà ni kó jẹ́ kí nǹkan kan nínú ẹran léyà rẹ̀ kó jẹ́ nǹkan àkọ́kọ́ tó kọ́ fi tẹ́lẹ̀ ẹnu rẹ̀. Eléyìí jẹ́ tẹni tí ó pẹran. Yàtọ̀ sí wọ́n fẹ́ pẹran lé wa, ìwọ kọ́ ló fẹ́ pa. Bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé kò fẹ́ pẹran tiẹ̀ lónìí, bọ́yọ̀ di lọ́la, kò sí wàhálà, kó jẹun, nítorí pé tó o bá lóòdù ó dọ̀la nǹkan lè ṣe ọ́. Islam ò sì fẹ́ kí nǹkan ṣe ọ́. Eléyìí túmọ̀ sí wípé ká sí ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn ti ṣe wá, òun náà ní já sórí rẹ̀. Kì í ṣe sùyàmù ni wọ́n ń pè léyìí, nítorí pé ẹ̀yìn tí wọ́n ń pè ní sùyàmù òun náà ní ká má jẹ ká má mu, ká jìnnà sí gbogbo ìbálòpọ̀ láti ìgbà tí àlùfájàrí òdodo bá ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀. Eléyìí wọn kì í pè ní sùyàm. Má jẹun títí tó fi ti Eid dé, bó ló ṣe wá di sùyàm. Akramakumullah, ní ìgbà tí a bá fẹ́ pa ẹran wa, á fi ẹgbẹ́ àlàáfíà rẹ̀ á fi lélẹ̀, á dojú rẹ̀ pal qibla. Bisimilahi Allahu akbar. Ìwọ Allah, eléyìí lẹ́ran léyà mi o, kò burú kó kó àwọn ará ilé rẹ̀ síbẹ̀ àti ìyàwó mi àtàwọn ọmọ mi, bàbá àti ìyá mi tó bá ti kú. Olúwa Ẹlẹ́dàá wa yóò pín ládàá yẹn, yóò pín fún yín tẹnìkan ní dín tẹnìkan kù. Eléyìí jẹ́ ti ìwọ tó lọ́dọọdún lọ́mọ pẹran léyà fún bàbá rẹ̀ màmá rẹ̀ tí wọ́n ti kú, òbúkátà rẹ̀. Ó ti tó wípé nígbà tí wọ́n bá ń pa àgbo léyà rẹ̀ kó mú wọn wọ inú rẹ̀ kí wọ́n pín ládàá náà láàrin yín. Ìpẹran léyà mi ni, ìyàwó mi, àwọn ọmọ mi, bàbá àti ìyá mi. Eléyìí ti tó. Bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé àtòun àtẹlòmíì wọ́n dìjọ dáwó, kò burú kí wọ́n dáwó ra ràkúnmí láwọn méje àbí kí wọ́n dáwó ra màálù láwọn méje. Wọn gbọ́dọ̀ ju méje lọ. Ènìyàn kan lè pa, ènìyàn méjì lè pa, ènìyàn mẹ́ta lè pa, ènìyàn mẹ́rin lè pa, ènìyàn márùn lè pa, ènìyàn mẹ́fà lè pa. Wọn gbọ́dọ̀ kọjá méje. Eléyìí jẹ́ ti ràkúnmí àti màálù. Ẹran wa Islam ń fẹ́ ká jẹ ń bẹ̀, Islam sì ń fẹ́ ká bùnyàn lẹ́bùn níbẹ̀, Islam ń fẹ́ ká fi ṣe sàrà níbẹ̀. Islam sọ pé dandan kó pín sí ọ̀nà mẹ́ta lọ́gbọgba. Sátìrì pọ̀ jẹ́ ń bẹ̀, sátìrì pọ̀ bùnyàn jẹ́ ń bẹ̀, sátìrì pọ̀ fi ṣe sàrà ń bẹ̀. Allahu akbar, Allahu akbar,
allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd. adúpẹ́ fún allah kò sírù islam báwo ni irú rẹ̀ ti ṣe lè wà ó nìkan lẹ̀sìn tọ́tọ̀dọ̀ allahu wa ó náà lẹ̀sìn tí ò ní báyóbáyó nínú bólúwa ti ṣe sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà là ń ṣe títí dòní. wọn náà bá mi wò tí ó bá jẹ́ pẹ́sìn là ń ṣe oye tó ra agbo rẹ owó yẹ ọmọ kéré oye tó ra màálù rẹ owó yẹ ọmọ kéré oye tó ra ràkúnmí tó fẹ́ pa owó yẹ ọmọ kéré tí ó bá jẹ́ pẹ́sìn là fẹ́ fi ṣe tó bá gbọ́ afẹ́ pàtẹ rẹ lórí àtẹni sáárà bẹ́ẹ̀ kò dájú pa ara bẹ́ẹ̀ nítorí pé tá à ń bá ń ta èló là bá fi pa Allahu akbar. ó rí pé ẹni tí ì ṣe mùsùlùmí àwọn náà wó sùnsùn gbogbo ẹ dojú sún wọn kàkà kó wọ́n gbàgbọ́ wọ́n túbọ̀ mùsùà nínú ìgbàgbọ́ ni ọ̀kan wó sùnsùn ó ní ẹwú adúró owó tá ń san nípa àwọn fẹ́ lọ sí hajj bíi 8 million kódà tẹlomi pé 10 million tẹlomi tún ju bẹ́ẹ̀ lọ níbi tí ò sówó yìí wọ́n wá pa àwọn lọ ọdún kan orí àpáta náà wọ́n ká gun wọ́n sì tún máa sáré níbi kan ó ń ṣe rẹ bẹ́ẹ̀ ni lójú kó kú sínú náà lójú kó máa sẹ̀mí lóṣù tó fi kú lóṣù nítorí pé 10 million yẹn ẹ̀rí pé yẹn lọ ẹ̀ tó dé owó yẹn tó ti máa lọ 100 million. aláàánú ni Allah èló lọ rẹran léyà rẹ èló lọ rẹran léyà rẹ tábà tún fi rọ́ṣẹ̀ méjì ó rí pé ó tún ti ní jù bẹ́ẹ̀ lọ. aláàánú lẹ́lẹ́dàá wa adúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra ìsìn Islam tó ṣe fún wa olú ẹlẹ́dàá wa kó má bàjẹ́. akramakumullah nígbà tí awo àwùjọ wa a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ déédé nípa ètò ààbò mẹ́hẹ àwọn èèyàn wọn ò rẹ́dọ̀fì lórí òróǹro má ẹni tó rìnrìn àjò kò rọrùn fún wa ẹni tó wà nílé kò rọrùn fún wa gbogbo nǹkan ó di wípé pákáleke ti pọ̀ jù agbúrò àwọn ẹni tí wọ́n ń jí gbé lórí ojú ọ̀nà arìnrìn àjò atúgbúrò nípa àwọn ọmọ ilé ẹ̀kọ́ tó ṣe pé àwọn ń kẹ́kọ̀ọ́ ni níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ tí wọ́n lọ jí kó atúgbọ́ nípa ẹni tó ṣe wípé wọ́n ti ẹ̀ wọlé lọ bá sàǹsàn ni wọ́n jí gbé gbogbo eléyìí báyìí wọ́n jẹ́ nǹkan tó ṣe pé dojú súnyàn ọ̀n bá yàn lẹ́rù púpọ̀ nítorí pé tá a bá rí ìlú kan táwọn èèyàn ń gbé bẹ̀ tá ń gbé bẹ̀ lálàáfíà ẹ mà dájú ipò kan nínú tó jẹ́ kó rí bẹ̀ gbé lálàáfíà ó ní pé tó ààbò wà ń bẹ̀ ká jẹ ká mu kò sì jẹ́ ìṣòro fún wa níbẹ̀ ní tí máa jẹ́ káwọn èèyàn pọ̀ níbì kan nígbà tí ètò ààbò tó bá ti wá di pé mẹ́hẹ tó di pé àwọn èèyàn wọn ò rí ìlú gbé gbádùn mà nítorí dájú ó náà ní pé ìlú máa tú ìlú máa fọ́ ẹ máa gbọ́ lẹ́nu àwọn alákòóso ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa fi dásà tẹ́yìn náà máa sí wọn jẹ sọfẹ́ fọ́ọ̀lù máa mi lórí ni sọfẹ́ túlù ká máa lórí ni kí ló dé tí alákòóso yẹn fi sọ bẹ́ẹ̀ nítorí pé ìgbésẹ̀ tẹ̀ ń gbé yìí tí ẹlòmínà bá tún gbèrú ẹ̀ tí ẹlòmínà bá tún gbèrú ẹ̀ níjọ́ padà ṣẹlẹ̀ ní pé ìlú yẹn ó dìtà káwọn ìlú wa kọ́ mọ́ bá dìtà ojú wo ni Islam fi wo ètò ààbò eléyìí tó ṣe pé mẹ́hẹ ní àwùjọ wa lónìí yìí báyìí a rí i pé Islam wa ó fi hàn wá wípé ká máa gbélé ayé ká máa gbébẹ̀ gbádùn ká máa gbébẹ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ nǹkan ńlá ni eléyìí tó ṣe pé Islam kò fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ kò fi mú ẹ rí i pé ńgbà tó ló wá fẹ́ pàkíyèsí àwọn Quraysh lọ sí di ipe ẹsẹ̀ Islam à ń bọ́gi à ń bọ́ ọ̀pọ̀ ẹ̀ pàtì Olúwa ẹlẹ́dàá wọn ó fi oore ńlá kan eléyìí tó ṣe fún wọn ó fi ṣe ìyára kí wọ́n lè bá a mọ̀ ipò Olúwa nìkan là á jọ́sìn fún ó ní falyabudu rabba hadhal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf wọ́n yà máa sìn ọba tó ní ilé yìí o ọba tó ṣe pé ń fún wọn jẹ tí ò jẹ́ kébi ọ̀pá wọn ọba tó ṣe pé ń fi wọn láyà balẹ̀ tí ò jẹ́ kí ìbẹ̀rù gbójó kó gbé wọn lọ eléyìí túmọ̀ sí pé ìfàyàbalẹ̀ kò sí ní tótó sẹ́ẹ̀rí gbogbo lọ síwájú tẹ́ ẹ̀ máa rí nílé ayé ẹ lọ sílùú mi ẹ dẹnu lẹ́ẹ̀ máa játọ́ létè torí pé ètò ààbò lọ́wọ́ à ń bẹ̀ ló jẹ́ kẹ́ ẹ rí gbogbo lọ síwájú yìí gbogbo ìlú tí ọba ti ṣètò ààbò ń bẹ̀ kò sí tí wọ́n ṣe ń bẹ̀ tọ́ da tí wọ́n ní fọwọ́ ara wọn bàjẹ́ kò sí nǹkan tó dùn wò tí ò ní padà di nǹkan ìbànújẹ́ nítorí pé èèyàn gan alára kò rí ilé ayé gbé ẹ wá sọ pé ká kọ́lé alára èèyàn ò rí ilé ayé gbé ẹ sọ wípé ká máa fowó dára kí lu wa kó jẹ́ nǹkan táwọn èèyàn wọ̀ tí wọ́n fẹ́ jáde ń bẹ̀ mà báwo ló ti ṣe lè ṣeéṣe nígbà tí ọba ṣètò ààbò ní orílẹ̀-èdè ẹ sì rí i pé gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló máa ń gbìyànjú láwọn ilẹ̀ tó mọ́ lónìí láti rí i pé àwọn náà pèsè ààbò eléyìí tó péye fáwọn èèyàn wọn àbí kí ni wọ́n ti torí rẹ̀ dá sọ́jà alẹ̀ sí kí ni wọ́n ti torí rẹ̀ dọ́lọ́pàá alẹ̀ sí kí ló dé tán tún fi dá àwọn kan lẹ̀ civil defence kí ló dé táwọn kan tún fi ń dá màtẹ́kùn lónìí
ṣebí gbogbo ẹ̀ náà lójú ọ̀nà yìí pé ká lè bá a láàbò ni nítorí pé tí ó bá sáàbò kò sí lọ síwájú, tí ó bá sáàbò kò sólówó, tí ó bá sáàbò kò sẹ́ni tó gbádùn, tí ó bá sì sáàbò kò sẹ́ni tó ní fọkànbalẹ̀. ìdí ni owó ribiribi níjọba máa ń ná lórí àti pèsè ààbò. tó bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ó rí i pé tó bá lọ sí báríkì àwọn sọ́jà ó rí i pé àwọn sọ́jà lọ jantirẹrẹ. tó bá wá béèrè lọ́dọ̀ àwọn sọ́jà tó wà nù báríkì yẹn wípé sí àgọ́ yìí nìkan òun náà níjọba ní fún sọ́jà ni ní Nàìjíríà ń bí àbí lórílẹ̀‐èdè míì, wọ́n sọ pé rárá ọ̀kan ní nínú pípọ̀, ọ̀kan ní nínú pípọ̀. nílùú kan lásán bí Èkó báríkì sọ́jà ti ń bẹ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ kọjá sísọ. wọ́n lọ fẹ́ jẹ́ pé àdúgbò kọ̀ọ̀kan ló ní báríkì sọ́jà tiẹ̀. bẹ́ẹ̀ làwọn ìlú mi náà lórílẹ̀‐èdè wa ń bí báyìí. ìlú tí ò sì ní báríkì sọ́jà ẹ rí i pé ìlú tó súnmọ́ báríkì sọ́jà wà ń bẹ. kìí ṣe lásán níjọba ń ná ribiribi owó. wọ́n ń sọ èló gan làwọn sọ́jà ń gbà lóṣù. ẹni tí ń gbowó oṣù tó kéré jù kìí ṣe owó tó kéré. bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá ẹ rí báríkì wọn lọ́tù ẹ rí lóṣù. wọ́n ń sọ owó wo làwọn ọlọ́pàá tó kéré jù gan gbà kìí ṣe owó tó kéré. kí ló dé tíjọba fi ná gbogbo owó yìí kí ètò ààbò kó lè bá a nítumọ̀ ni. ẹ sì rí i pé àwọn tó fi sídìí ètò ààbò ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í fọwọ́ àwàdà mú sẹ́yìn, wọn kì í fọwọ́ àwàdà mú sẹ́yìn. kódà ètò ààbò wọ́n fi báyàwó wọn ṣàwàdà, wọ́n fi bọ́mọ wọn ṣàwàdà. nítorí kọ́ mọ̀ jẹ́ pé omi ọ̀tẹ̀ ìwọ̀gbí lẹ́nu kó jẹ́ pé àtàrà ìyàwó wọn àbọ́mọ wọn lètò ààbò orílẹ̀-èdè ti bàjẹ́. ìdí nì àwọn ẹni tí ń ṣiṣẹ́ ààbò wọn yìí gbádùn nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà wọn ò ní rí légbé, wọn ò ní rí légbé. ìgbà wo ni mọ̀lẹ́bí ti rí wọn káyìn? ẹlòmíì ọmọ lẹ́yìn ni mùngùnú ni wọ́n gbé lọ láti bí ọdún 5. mùngùnú báwo? ó rí i pé ìrìn tó rìn kó tó dé Mẹ̀dúgùrí lásán kìí ṣe kékeré, kéwọn á tún ti Mẹ̀dúgùrí kó ló ń lọ sí mùngùnú. ẹlòmíì wà ń bẹ̀ látọdún 5. ẹlòmíì ọlọ́pàá lásán ní í ṣe, ọmọ ìlú Kafanchan ni ṣùgbọ́n látijọ́ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ Àkúrẹ́ ni wọ́n gbé sí. ẹ̀wọ̀n Kafanchan sákúrẹ́ ó ṣeéṣeéṣe kó gbóhùn padà lọ sí Kaduna State, kódà kó ṣe pé ó dínà sí Kafanchan wọ́n gbé lọ́bẹ̀. nítorí kíni? ṣebí nítorí kétó ààbò kó lè bá a nítumọ̀ ni. torí ẹ̀ lànà bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nínú hadithi kan, wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá jí sáyé torí pọ́kàn ń balẹ̀ tó sì rí àlàáfíà lára rẹ̀ indahu qutu yawmihi tó sì wọ́wọ́ tó rí oúnjẹ tó lè jẹ lónìí wà lọ́dọ̀ rẹ̀ faka'annama hizat lahu ad-dunya bihadafiriha, yóò dàbí ìgbà tí gbogbo ilé ayé lolúwa ti bọ̀. ó jí sáyé ọkàn rẹ̀ balẹ̀, àlàáfíà tó oríkè rẹ̀, oúnjẹ tó jẹ lónìí wà lọ́dọ̀ rẹ̀ bí ìgbà tó lùwà bọ̀ ní gbogbo ayé. ìfọ̀kànbalẹ̀ pàtàkì, ètò ààbò pàtàkì, kò yẹ kó mẹ́hẹ lórílẹ̀‐èdè tá a bá wà. ẹ̀rí pé Islam ọ̀kan nínú nǹkan 5 tí Islam mú wá òun náà ni bí ààbò ti ṣe wà fẹ́mi àwọn èèyàn. à ń pè ní al-maqasidu ash-shar'iyya. nǹkan 5 pàtàkì lòfin ṣẹ̀ríà fẹ́ fi rinlẹ̀. kò sí babaláko ẹni tí ó fẹ́ kan nínú 5 àfi báwọn yẹn ṣe sọ pé àwọn ò fẹ́ ṣẹ̀ríà yìí. Islam sọ pé hifdhun nafs, òun wá sọ ẹ̀mí yín ni. ẹnìkan ò ní pa ọ́, ìwọ náà ò ní pa ẹnìkan. ẹnìkan ò gbọ́dọ̀ sí ọ léṣe, ìwọ náà ò gbọ́dọ̀ sí ẹnìkan kan léṣe. bàbá gbọ́ tẹ́nìkan tó kùkù lajà lẹ́yìn kúlé rẹ ọ jáde ẹ̀rù òní bọ̀. bẹ́ẹ̀ ni lójú ọ̀nà rẹ wọn ò bí bàbá ńlá kó ẹnìkan dá tí ó gbégi dínà pé kó ọmọ ọ̀rọ̀ náà lọ ní tìbàjẹ́. eléyìí ara ti Islam wa mú sẹ́nu. torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ibi tó bá ti lòfin ṣẹ̀ríà ẹ̀rí pa àwọn èèyàn àkọ́kọ́ nǹkan tó máa kọ́kọ́ ní ní ìfàyàbalẹ̀. ẹ̀rù òní bà wọ́n, o lè ṣílẹ̀kùn lé rẹ lẹ̀ láti alẹ́ títí di àárọ̀ tó sì ní bẹ̀rù ẹnì kankan àyàfi bí kòkó bá já wọlé láti wá gbé ọlọ́mọ ewúrẹ́. eléyìí tó túmọ̀ sí pé ètò ààbò ìmà nípa ní gbogbo ibi tó bá ti ń lòfin ṣẹ̀ríà. bákan náà a rí i pé nínú nǹkan eléyìí tí ṣẹ̀ríà sọ pé tá à ń bá ń ṣe yóò jẹ́ kí ètò ààbò wa kó dáa, òun náà ní ká máa ṣe dọ́gba nínú ìdájọ́. ẹ gbọ́dọ̀ máa ṣe ìdájọ́ àbòsí láwọn kóòtù. ẹmẹni tó járe o, ẹ wá gbójú fáìnà, ẹ gba ìnáfójò, kò sí tàbí ṣùgbọ́n òjò tẹ gbẹ́tọ̀ rẹ̀ fáìnà, àìná tẹ gbẹ́tọ̀ rẹ̀ fójò, ó ṣeé ṣe kágbẹ́ rẹ̀ ó fẹ́ kọ́yà. nígbà tágbẹ́ rẹ̀ bá sì fẹ́ kọ́yà yóò tàbágbá yóò tàbáwò látàrí àṣedédé nínú ìdájọ́
àlìkò orílẹ̀-èdè ìlú yóò máa dàrú. Bẹ́ẹ̀ náà ni lágboolé yín, ẹ̀yin bàbá baálé tẹ̀ ń dájọ́ láàrin àwọn ọmọ agboolé tí wọ́n ní ìyapa láàrin ara wọn, ẹ̀yin náà ṣe dọ́gba. Ẹ rí pẹ́jọ́ kan lẹ dá lágboolé yín tẹ̀ sì dá, tọmọ kan fi lóun ọgbẹ̀sán, ó padà pẹ̀yìn tẹ̀ dájọ́ kẹjọ́ náà, gbogbo ilé dàrú. Eléyìí gan nínú agboolé lásán nù, wọ́n ṣẹ̀ tí ì sọ̀lú, kọ́mẹ́sẹ̀ tí ì sọ ìpínlẹ̀, kọ́mẹ́sẹ̀ tí ì sọ orílẹ̀-èdè. Àmbùkátà ká máa ṣèdájọ́ tó dọ́gba. Nínú nǹkan tí ṣẹ̀ríà Anita ń bá ń ṣe yóò jẹ́ kí ètò ààbò wa kó nípa. Ó náà ní pé tá a bá rẹ́ nìkan tí ń ṣèbàjẹ́ ká kọ̀ fún. Nítorí pé àwọn ẹni tí wọ́n ń da omi àlàáfíà dúláàmù, ẹ rí pé bàjẹ́ ni wọ́n ń ṣe. Ẹnìkan sì wà tó mọ̀ wọ́n, ẹnìkan wà tó jálá súnmọ́ wọn. Irú ẹ̀yin tẹ́ mọ̀ wọ́n, tẹ́ jálá súnmọ́ wọn, ẹ pàkíyèsí wọn. Nítorí pé bàjẹ́ ni wọ́n ń ṣe, ẹ pé kí wọ́n dẹ́kun bàjẹ́ wọn, ẹ pé wọ́n lọ sídìí kí wọ́n máa ṣe dáadáa. Nítorí pé tójú ọ̀bá rọ̀, tágbàdo ọ̀bá gbó, ọ̀dájú pé ju takọtabo wa ní ọ̀padà já. Tí wọ́n bá rí wọn tó ń ṣèbàjẹ́, tó kọ̀ fún wọn, tó ṣe káì fún wọn, ọ̀dájú wípé nígbà tí ètò ààbò tó bá mẹ́hẹ, tó di pé gbogbo èèyàn nífọ̀kànbalẹ̀ má, yóò padà tabágbá, yóò tabáwo, oyè náà padà kàn wọ́n náà. Ìdí nì tó fi jẹ́ pé olórí ibú èèyàn ní máa rí tìlú ń bàjẹ́, ní máa rí torílẹ̀-èdè ń dàrú, tínú rẹ̀ ó máa dùn, tó tún lọ gbàlù tí ó gbàjó, ẹ sọ fún pé tiẹ̀ náà kọ̀la. Nítorí pé àwọn ẹni tó dé sí lónìí la rí, àmẹ́ni tí ó kàn lọ́la. Ọ̀dọ̀ wọn wá ká bẹ̀rù Allah. Bákan náà a rí i pé al-Islam ó pè wá lọ sídìí pé èèyàn kọ̀ọ̀kan láàrin ara wa ó gbọ́dọ̀ ní fàyàbalẹ̀. Ẹnì kọ̀ọ̀kan láàrin ara wa ó gbọ́dọ̀ ní fàyàbalẹ̀. Owó rẹ, ẹ̀mí rẹ, dúkìá rẹ, ẹnì kankan kò gbọ́dọ̀ dẹ́rù bọ̀ lórí wọn. Ẹnì kan gbọ́dọ̀ wá kó ń fẹ́ gbẹ̀mí rẹ, ẹnì kan gbọ́dọ̀ wá kó ń fẹ́ gba dúkìá rẹ. Islam sọ pé ó gbọ́dọ̀ ní ìfàyàbalẹ̀ yìí. Bákan náà láwùjọ, Islam sọ pé gbogbo aláwùjọ tá à ń bá ń gbé ó gbọ́dọ̀ ní ìfàyàbalẹ̀ ńbẹ̀. Ẹnìkan kò gbọ́dọ̀ máa sọ fún ọ pé èso ọmọ ìlú yìí, ẹnìkan kò gbọ́dọ̀ sọ fún ọ pé èso ọmọ agbègbè yìí. Lópin ìgbà tó bá ti jẹ́ pé ọmọ orílẹ̀-èdè kan náà ní kí ni tó fẹ́ bí ká máa yà sọ́tọ̀ọ̀tọ̀. Islam ò gbà bẹ́ẹ̀. Torí ẹ̀ Islam ní ká tan ìfẹ́ràn ara ẹni, ìjọmọ àyà, ìran ara ẹni lọ́wọ́, ó ní ká tàn ká láàrin wa. Torí pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò ní sí láàrin wa, àfi ká fẹ́ràn ara wa, ẹ̀yàmẹ̀yà, èdè òjèdè kò ní jẹ́ nǹkan tọ́ra ìjókòó láàrin wa, dípò pa máa bínú ara wa. Ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ bòmí ní Nàìjíríà ìlú dàrú látàrí ẹ̀yàmẹ̀yà. Ẹlòmíràn máa sọ fún ọ ipò mọ̀ pé èsẹ̀ yà wọn kọ́dà kó sì pé àwọn jọ ń lọ mọ́ṣáláṣí, níjọ́ tí wàhálà bá bẹ̀rẹ̀ ìwọ làwọn kọ̀ọ̀kan wá pa. Subhanallah. A sì jọ jẹ́ mùsùlùmí, ẹ̀wù ẹ̀yàmẹ̀yà bí tí wọ́n sọ àwọn èèyàn di wèrè, tí wọ́n máa wò ó gbọ́ngbọ́n tí ò ní mọ̀ pé òun ti dàrú. Islam ń fẹ́ kọjá yìí pé kò sẹ́yàmẹ̀yà, kò lè sí lọ síwájú lórílẹ̀‐èdè kankan láyé nígbà tó wá pẹ́ yàmẹ̀yà lẹ́ fi ń tò. Èmi jẹ́ Yorùbá, ìlẹ̀gbẹ́lẹ̀ Ìgbò, tó bá ti dákọ̀ọ́lẹ̀ Ìgbò ẹ̀rù ọ̀bà mi. Ìgbò ọjọ́ Ìgbò kò lè gbélẹ̀ Yorùbá, tó bá ti dárúkọ̀ọ́lẹ̀ Yorùbá ẹ̀rù ọ̀bà. Ajẹ́ Ìgbò ajẹ́ Yorùbá, a lè gbókè Ọya, tó bá ti gbókè Ọya ẹ̀rù ọ̀bà wa. Ìlú tápàlà fẹ́ gbé wọ́n fẹ́ rẹ́yà mi. Ìlú àwọn Bìrọ̀m la fẹ́ gbé, wọ́n fẹ́ rẹ́yà mi. Ìlú Haúsá la fẹ́ gbé, wọ́n fẹ́ rẹ́yà mi. Ìlú Fúlàní la fẹ́ gbé, wọ́n fẹ́ rẹ́yà mi. Ààbò náà wá dà, ààbò dà. Nígbà tó o bá lè rìn kọ́ ọ wọbi tó o bá fẹ́ lórílẹ̀‐èdè rẹ, sórílẹ̀‐èdè bòmí láti wá rírú ààbò. Eléyìí túmọ̀ sí wípé Islam kò fẹ́ káwọn èèyàn kan máa dẹ́yẹ síra wọn. Àjọǹgbàdúgbò kò sínú ká yọ̀ mọ́ra wa, àjọǹgbàdúgbò kò sínú ká pàdé ara wa, ká kíra wa. Ṣàìmọ̀ ìpérú eléyìí lè máa lépa yín pẹ̀lú aburú ńgbà bá dọjọ́ kan. Ẹni tó kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tó fi mókè tẹ̀ǹkì tí ń ṣe bí ìgbà tó wọ̀ gbọ́. Sàmọ̀kérú eléyìí kẹfura tó bá di lọ́la ó lè dérú rẹ̀ ní ọmọ gbé sùmọ̀mí lórí àti fẹ́ gbẹ̀mí yín. Torí àti bí kékeré ni ká ti máa nífura. Àjọmúlé tira wa kò sínú pé ẹ káàárọ̀, kò sínú ẹ kú ọdún, kò sínú pé báwo ni sọ́wọ́ yá o. Oníkálukú gbọ́ngbọ́ngbọ́n ni. Sẹ́mọ̀ pẹ̀lú eléyìí kò sí tàbí ṣùgbọ́n níjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ bí ó ṣe máa lépa rẹ̀ ni wọ́n máa wá, bí wọ́n náà ṣe máa lépa rẹ̀ ni wọ́n náà máa wá. Irú ìlú burúkú wo nu? Irú ìlú burúkú wo nu? Àwọn àjọ máa gbójú kan náà kò sínú wípé àǹtí ẹ̀ ń bá ara wa sọ̀rọ̀. Ìdúró ọ̀tá ládùúró.
wọ́n á ní wàhálà ṣẹlẹ̀, wọ́n á lò lọ dáná sunlé rẹ̀, kí lẹ́yìn tó fẹ́ kó ṣe? wọ́n á ní wọ́n ló jí lọ́mọ gbé, kí ni wọ́n tún fẹ́ kí wọ́n ló ṣe? lórí ẹni tó ń gbégbé ọ̀tá ni ẹ fẹ́ràn ara yín. sọ́yìn ẹ̀sẹ̀ dìgbà tó bá di Fúlàní gbé yín lọ́mọ, ẹ̀yin gan alára ṣe fẹ́ràn ara yín ni. ìgbé ọ̀tá sọ́tà olóńkálukú ń bára wọn gbé, kò lè sí fọkànbalẹ̀. àwọn àdàlúrú wà àdúgbò wọn lọ jalè nílé ẹnìkan, gbogbo èèyàn máa ń sọ láàárọ̀ pé ilé lágbájá wọ́n wọ́n wá àti ẹ̀dúpẹ́ olórí ibú rẹ̀ tẹ́tẹ́ lọ bá ọ̀dà bẹ́ẹ̀ olórí ibú tiẹ̀ sọ̀rọ̀ kí mọ̀kànmọ́kàn ní ń bọ̀ wá kàn wọ́n náà. ẹni tó yẹ ká bá dárò, ẹni tó yẹ ká kún ká kín lẹ́yìn ká pẹ̀lú rẹ̀ nínú ìbànújẹ́ tó ṣe, àwọn wọn rẹ́rìn à ń fi ṣe yẹ̀yẹ́. ẹ máa wo bó tó ṣe máa ń rọ̀ yẹn tí ìjì burúkú ọjà ń gbà mí ògiri ilé àwọn ẹlòmíì ọ̀dà wò kẹ́ máa wo àwọn èèyàn kéèyàn wọ́n wá wọ abẹ́ wọn máa rẹ́rìn kò tiẹ̀ wó tán ó tiẹ̀ bá wọn ṣẹ́ díẹ̀ kù. La ilaha illallah, tìyín náà ń bọ̀ kò ní pẹ́ tí èdè sẹ́rù kó àwùjọ tó dànù àwùjọ burúkú ni eléyìí tẹ́lẹ̀ náà bíi kókú ní wọ̀ kò ní kọ̀ tílẹ̀ bá dá kó sọ ọ̀làdà, kò ní kọ̀ láti bá tiẹ̀ jẹ́, kò sí fọkànbalẹ̀ láwùjọ tí wọ́n bá ti fẹ́ràn ara wọn. ẹ̀sìn lè jọ́tọ̀ọ̀tọ̀, kò túmọ̀ sí pé kẹwàá jọ máa gbé nígbè pé bí ọba lè kú okú. wọ́n á mú ọtí lásìkò ṣẹ̀sìn Islam tèmi, wọn ò bí wọn náà dá tó mú mi ṣẹ̀sìn tiẹ̀ náà, àmọ́ síbẹ̀síbẹ̀ kájọ gbá làáfíà ládùúgbò, kájọ gbá làáfíà nílùú ló lè jẹ́ kí ìlú ọrọ̀ kó fara rọ. àmọ́ gbà tí ọba ti síbẹ̀ tẹ́ pé bọ́ọ̀bọ̀ pani bọ́ọ̀bọ̀ bù lẹ́sẹ̀ àlàáfíà dà. kọ̀ọ̀sẹ̀ tí kan Fúlàní àwa gangan fúnra ara wa ìgbé tá ń gbé ìgbé tí ọ̀sán láàfíà ń bẹ̀ ni. tọ́ba ti rí tó da fẹ́nìkan ebi ló máa bí ọ ni. tọ́ba kù díẹ̀ káàtó ebi ó gbàlù lọ́ọ́ máa jó. ṣerú àwọn eléyìí lọ́kàn rẹ fẹ́ balẹ̀ sí, ọkàn rẹ ò lè balẹ̀ sí wọn. ẹlòmíì inú rẹ dùn àfijọ́ tọ́ba dálẹ̀, tọ́ba wà nílé ìbànújẹ́ ni. tọ́ba wọn máa fi dápara wọn máa kọrin ebú ránṣẹ́ sí ni. àwọn ọmọ rẹ̀ ọ̀gbọ́dọ̀ rìn mọ́, ìyàwó ọ̀gbọ́dọ̀ jáde mọ́. ṣerú àwùjọ wa ló ní fọkànbalẹ̀? Islam ọ̀fẹ́ o, oníkálukú aláwùjọ ti ń gbé ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ dúnkùkù lájà má. Islam tún fẹ́ sọ ọpọlọ wa, èròkèrò àbákàbà ẹnìkan ọ̀gbọ́dọ̀ gbé wa àwùjọ wa. àwọn àgbọ́yé ká gbọ́yé burúkú tá fi máa bá yé ọpọlọ jẹ́ táwọn yóò fi máa hùwàkíwà wọn ọ̀gbọ́dọ̀ gbé wa àwùjọ wa. sẹ́mi pé inú páàní ìfọ̀kànbalẹ̀ nínú ọpọlọ ló kó yàwúyàwú wọlé, òun ló kó gbogbo àwọn oríṣiríṣi tẹ́tẹ́ wọlé, òun ló kó gbogbo ká jókòó nínú ilé ká máa jàǹbá àwọn èèyàn ló kó wọlé. ẹni tí ń dọ́gbọ́n láti fi gbowó lọ́wọ́ rẹ lọ́nà jàǹbá, ẹni tó mú létí ọ̀nì ìwọ ọ̀mà, nítorí pé kọ̀ǹpútà yìí ọ̀nà tí wọ́n ń lò ó gbà ó burú jáì. bẹ́ẹ̀ ni wọ́n kó èròkèrò wọlé wípé ẹ máa ronú bẹ́ẹ̀ bá ti ṣe fẹ́, kò sí ẹlẹ́dàá kankan tó dá wa wá ládára wa. so Islam fẹ́ gbà wá lọ́wọ́ gbogbo rádaràda wọn yẹn, kẹ́nìkan máa bá wa lọ́pọlọ jẹ́ ó sì máa bà tàwọn ọmọ wa jẹ́, nítorí ká lè gbáyé gbádùn káyé wọ́n lè dá kálukìyàmọ̀ àwọn lè bá a sùn wọn. nínú àwọn nǹkan tí Islam ní ká ṣe nítorí kálàáfíà ó lè bá a jọba, a gbọ́dọ̀ di tẹ̀mọ́ ọmọlàkejì. alákọ̀ọ́kọ́ nù, a gbọ́dọ̀ di tẹ̀mọ́ ọmọlàkejì. gbogbo ibi tọ́tẹ̀ bá wà kò sí fọkànbalẹ̀ ń bẹ. ẹni tó bá ń di tẹ̀mí kan wọ́n máa lépa ara wọn ni. bẹ̀rẹ̀ látòrí ká máa fowó táàkà, wọ́n lè lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé wọ́n fẹ́ kẹ́ bá mú lágbájá kẹ́ bá mú dámẹ̀dò, owó ní ọ̀jẹ̀ kò ní jágbàdo. wọ́n bá lọ máa gbé àwọn ẹni ẹlẹ́ni lé, wọ́n máa tì wọ́n má lé. báwo nìfẹ́ ṣe fẹ́ wà? mi máa ń tí mo ṣe fún ọ, mi ń ṣàìdá kankan sí ọ, mi ń dínà kankan mọ́, kí ló dé tẹ́ fi ní kí wọ́n wá gbé mi? tèmi bá ṣe sùúrù sáwọn ọmọ mi ó ṣe sùúrù, tí mo bá ṣe sùúrù sáwọn tó fẹ́ràn mi ó ṣe sùúrù. bí ìlú ṣe máa dàrú lẹ́rìn o, torí ọtí òfò àtàdánù eléyìí tẹ̀ ń gbé ká, ọtí orí ibú tí ò ní jẹ́ kẹ́ ayé eré sí tẹ̀ ń bá ká ẹ̀mọ́yé yẹn wọ́n ti tì má lé. ẹlòmíràn ọmọ bẹ́yìn káńtà ti ṣe rí ó ti má báyìí lórí kíni àlàáfíà sì fẹ́ jọba, kò lè jọba.
kò lè jọba. ẹ má ìsọsọ pé àwọn bàbá wa ọlá ìtìtọ́ ọlọ́pàá adékásọ̀ rẹ̀ àti èèyàn máa tẹ̀yìn káńtà adékọ́sọ̀ rẹ̀ ẹ̀fọn jọ burúkú wọ́n níbẹ̀ ní kó máa tọ̀ sí kó máa yàgbẹ́ sí. tọba rántí gbogbo ń tọ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni tó ti ọmọ rẹ̀ olórí ibú rẹ̀ nígbọ̀ kódà kójó lórí rẹ̀. sẹ́mi kí nǹkan ti ń bàjẹ́ bọ̀ nù má dìtẹ̀ máyà má sì bá wọn ṣọ̀tẹ̀ má bá wọn wà ń di ọ̀tẹ̀ tẹ́rí ọ̀tẹ̀ yìí máa tán tó bá tán ojú máa ti àwọn ọlọ́tẹ̀ wọ́n yẹ padà lé gbé àwùjọ ma torí pé ńgbà tẹ́ ń ṣọ̀tẹ̀ ìtẹ̀yìn ń fẹ́ ni kọ́tẹ̀ ọ̀tẹ̀ síwájú nítorí pé ẹ ti di àríjẹ lọ́tẹ̀ nígbà tó tẹ̀ ń bá wá tán àti lọ síwájú lọ sẹ́yìn yóò dogun torí ẹ̀ dákun má bá wọn kópa náà tẹ̀ torí pé ọ̀tẹ̀ tẹ́ rí láyé àwọn kan ló máa ń jóúnjẹ rẹ̀ àwọn kan ní máa jìyà rẹ̀ ẹ̀yin ń ṣiṣẹ́ sí ẹnìkan ni nídìí ọ̀tẹ̀ tẹ̀ ń sìn òní ò máa jẹ mùdùmùdù rẹ̀ ìyá rẹ̀ lẹ́yìn jẹ má bá wọn kópa ń bẹ̀ láéláé tọ́tẹ̀ bá ti wà èèyàn ó dẹni tí ń ṣe gbọ́ngbọ̀ngbọ́n pẹ̀lú ọmọlàkejì rẹ̀ èèyàn ó dẹni tí ò ní kọ́ pé yẹn lè pààyàn ó lè lómi àmọ́ sọ jáde lẹ́nu ó lè mú lè pààyàn ó lè pààyàn báwo ó sọ ní o kò ṣe kọjá bọ́ nígbà tọ́tẹ̀ bá ti wà ìfọ̀kànbalẹ̀ kì í sí bákan náà a rí i pé nígbà tí ó bá ti sí ìrẹ́pọ̀ ẹlòmíràn ní kọ̀ láti dáná sun owó rẹ̀ ọ̀pá kìmọ́tò síta wọ́n á béèrè pé ta ló ní wọ́n ní wọ́n ló ní ó lè dáná sun nítorí kò fẹ́ rí ọ kò sì fẹ́ rí dáadáa pẹ̀lú ẹ torí ẹ kí á la lè fi dípò ọ̀tẹ̀ ká nífẹ̀ẹ́ ara wa ká fẹ́ràn ara wa èèyàn wà láyé kọ́ mọ́ sí nǹkan kan tí wọ́n gbọ́ra wọn yé lórí ẹ̀ nǹkan kan wà náà ká ṣe sùúrù fúnra wa tá a bá ti lè ṣe sùúrù fúnra wa ń tá gbọ́ra wa yé lórí ẹ̀ nínú ká padà gbọ́ra wa yé àbí kí kálukú kọ́ mọ tó ní kálukú fún un. bákan náà nínú nǹkan tí Islam ní ká ṣe kí àlàáfíà kó lè bá jọba ó náà ní ká ṣọ́ra fún àti bà àwọn agbófinró wa jẹ́ ká ṣọ́ra fún àti bà àwọn agbófinró wa jẹ́ ẹnì kan sọ wípé wàhálà kékeré kọ́ ni wọ́n ń ṣe láti ìjọ́ tí sọ́jà ti gbaṣẹ́ wọ́n mọ̀ pé sẹ́kú ló ń gbà ẹ̀rí tí sọ́jà tẹ́ bá ṣẹ̀ tẹ́yìn ẹ̀ ṣe sọ́jà yóò máa bu yín pé you bloody civilian nítorí pé òun wò wípé òun ló ń fẹ̀mí òun lẹ̀ láti dáàbò bò ọ́ ó lo ọkọ̀ láti kú nítorí kí wọ́n lè gbáyé ó dájú pé wàhálà kékeré kọ́ ni wọ́n ń ṣe àwọn ọlọ́pàá tẹ rí báwọn èyí ti ṣe lọ sójú ogun àwọn wà fún pé kí àlàáfíà àti ààbò tó péye kó wà fáwọn èèyàn náà lù tí wọ́n ń gbé wàhálà kékeré kọ́ làwọn náà ṣe ẹ rí i pé ọ̀kan nínú àwọn ọlọ́pàá láìpẹ́ yìí ó jáde lórí ẹ̀rọ ayélujára wọn oníkẹ̀lú gbogbo wàhálà tó ti kó sọkúsọ lọ́sọ onítò ti gbogbo wàhálà táwọn ń ṣe wọn á ní táwọn bá ń ṣiṣẹ́ kó máa yà wọ́n fọ́tò wọ́n á yọ fọ́tò wò kó rí bó wọn ṣe pa ọ́ wọ́n yan ń bá ní ẹni tó ní kó máa yà wọ́n fọ́tò gan yóò lọ bí òkú rẹ̀ agbọ́pọ̀ ti ra mú tó òun wo ìyà àtìṣẹ́ táwọn ń kojú ni pàápàá tó bá fẹ́ ṣiṣẹ́ yìí lódodo wàhálà ti ń bẹ́ẹ̀ kìí ṣeré torí ẹ má wàá bà wọ́n jẹ́ báwo lẹ ṣe ń bà wọ́n jẹ́ ẹ̀gún jẹ nì ẹ rí i pé ẹ̀yin lẹni kí wọ́n mọ̀ dàrán ọlọ́pàá wa mọ̀ dàrán ẹni ń da àdúgbò ń domi àlàáfíà àdúgbò kò jẹ́ kẹ́ ẹ rẹ́dọ̀fí lórí òróǹro ládùúgbò ẹnu gbogbo ń jọ kò pé kí wọ́n mú wọ́n wá mú ìgbà tí wọ́n mú dé tọlọ́pàá àwọn ọlọ́pàá wa ní eléyìí ó jẹ́ kí àlàáfíà ó tún jọba ń lò tá a bá ti ríru eléyìí mú ó yẹ káwọn gbọ́rọ̀ rẹ̀ débi wípé yóò lọ ẹ̀wọ̀n lẹ́bàá tún lẹ dàrú ládùúgbò ìgbìyànjú tá a bá fọwọ́ tún bọ́ máa wí ká fi tòsí famára gbogbo ará àdúgbò ti rò pé ká ẹ dálẹ̀ ká dálẹ̀ báwo síbẹ̀ yẹn náà lọ sọ pé òní fọ́lé òní tú àdúgbò ẹ tún wá ní ká fi ilẹ̀ ààrẹ ti pé ọmọ bàbá Ráìmì ni Ráìmì yún òun àti bàbá wa lọ́dọ̀ pé dá máa túrú ni àbẹ́ ìgbọ́rọ̀ àwọn ọlọ́pàá bá ní ìdáhùn ìfi fẹ́ wá ṣiṣẹ́ lu yín náà nù àwọn ìfẹ́ wá ṣiṣẹ́ lu yín torí tẹ́ bá mọ́ dára wa tó yẹ kí yọ jẹ ilé òní ti sùn ẹ̀tún tó yẹ ni ọmọ bọ̀dá yín ni ọmọ àǹtí bọ̀dá yín ni eléyìí túmọ̀ sí wípé àwọn àṣọpọ̀ àwọn ní fílẹ̀ bẹ́ẹ̀ ẹ tún máa fún wọn lówó ẹ̀ ń bá wọn jẹ́ nù ẹ jẹ́ wọn ṣiṣẹ́ wọn tí wọn bá ọ̀bàyéjẹ́ wí báwo ni bíbayéjẹ́ ó ṣe dópin láwùjọ wa ìwọ́n ń bọ̀ lórí títì ọlọ́pàá dán dúró inú wa ń bí ọ kò yẹ kí inú ó bí ọ nítorí pé ọlọ́pàá yìí àwọn náà la sọ pé kò sáàbò àtòrí wọn náà ni ó ti bẹ̀rẹ̀
wọ́n fẹ́ wò ní àbáwọ̀lù àti àbájáde nílùú àti ní inú gbó kí ni tẹ́ ń gbé kọjá torí pé ń gbọ́ bá yá àwọn tẹ́ ń gbé kọjá náà lẹ́fi máa dà lúrú tí ó fi di pé irú ìbọn tó wà lọ́dọ̀ wọn kò sí lọ́wọ́ sọ́jà níbo wọ́n gbé gbà màlẹ́kà ló gbé wá ni. tó wọ́n wá ní kó dúró stop and check ẹ máa sí búùtù yín inú wa ń bí ọ wípé ṣé wọ́n ní òtó wọ́n ní àbí wòyàn ní òtó wòyàn ẹ máa gbábòsí. kí wàá ní wo ni tí ń bẹ lára rẹ èwo ni wòyàn tí ń bẹ lára rẹ ṣé wọ́n gan ò lè kó bá wọ̀lú ni wọ́n gan lè kó bá wọ̀lú. ó dàbí ijọ́ kan tọ́lọ́pàá dá mi dúró wọ́n ń bọ̀ láti Èkó wọ́n wá ní kí n dúró àwọn fẹ́ wo gbogbo búùtù inú wa ń bí mi ó ti wo gbogbo ẹ̀ ó tún wọ́n sì bí ọmọ ní sí gbogbo ẹ̀ wọ́n wá ní àkímọ́ bínú wọ́n bá sí handset tó wà lọ́wọ́ wọ́n máa ń fi àwọn afáhàn mi lóríṣiríṣi pẹ̀lú láàánú lórí orí èèyàn la ká mọ́nú búùtù eléyìí ọyàn obìnrin la ká mọ́nú búùtù eléyìí la ilaha illallah wọ́n ní kí n dákun pé n ti ṣẹlẹ̀ ní òdodo ni sẹ́wọ̀n kéèyàn lásán ọba yàn rere jẹ́ gbàtí wọ́n sọ pé ṣé wọn ò wọ́ ni ṣé wọn ò rí ọ ni wọn àwọn ẹ̀kọ́ sí yàn lágbárí olórí ibú tó fẹ́ dà lúrú bó náà ṣe kọjá nu torí ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bó ti ṣe yẹ ẹ̀yin náà sì dúró pé ẹ fẹ́ ṣiṣẹ́ yín bó ṣe yẹ ẹ má máa mú àwọn kan yàtọ̀ sáwọn kan ẹnìkan bá ti ń gbé mọ́tò jàǹjà bọ̀ èyí ò ṣe é dá dúró àwọn ní Corolla àwọn lọ́daràn náà lẹ́lòmíì ọkọ̀ fọ̀sẹ́ẹ̀lì sí Corolla rẹ̀ kí ló dé ó ní àwọn ọlọ́pàá àti road safety ni wàhálà yìí ti pọ̀ jù wọ́n ti rí pé tó ń bára jeep wọ́n yìí dáyà dúró àtọ́ ń jíìpù àtọ́ ń Corolla àti tí wọ́n ti pè gíláàsì mọ́tò rẹ̀ dúdú àti títí ẹ̀ funfun ètà lè rí ránṣẹ́ ẹ̀ wind down ẹ̀já wo bùtù yín bí wọ́n ṣe máa ṣe lókèrè nu kò sẹ́ni tó jagbára káwo lọ torí pé ń gbọ́ bá dé náà ẹ̀yin ọlọ́pàá ìwọ̀n kọ̀ọ̀kan máa wá kápá àwọn fẹ́ pa ẹnìkan kọjá lọ tó tó dọ́dọ̀ yín ó ti ná 500 lẹ́ẹ̀ bá gbà gbogbo àwọn ọlọ́pàá máa lọ́jà fún ọ irú yín ni ó máa kọjá ojoojúmọ́ ó yẹ kẹ́ ẹ dá dúró owó kìlò ń fún wa ó fẹ́ bà wá ṣẹ́jẹ́ ni tí wọ́n sọ pé kọ́ máa fún wa lónìí ṣé bára làwa ń ṣe ń bì ní ọ̀yà báàb ẹ rí i pé nígbà míì wọ́n bá báàb ẹ lè rí i pé wọ́n jiyàn gbé ni wọ́n fẹ́ kọjá kẹ́ má dá wọn dúró ni lẹ́bàá bẹ́ni ẹlẹ́ni tí wọ́n ti dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ tí wọ́n fi nǹkan mọ́ lẹ́nu nínú búùtù mọ́tò torí ọ̀dọ̀ wọn wà o ẹ̀yin ọlọ́pàá yín náà má gbẹ̀gùn jẹ máa o wọ́n lè káwó sùn yín kún ẹ̀gùn jẹ tẹ́ ẹ bá gbàlẹ̀ máa fi bọ́lí sọ́dà abẹ́ ọ̀dà abẹ́ adúgbò pé wọ́n ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ń bì torí ọ̀dọ̀ wọn ká bẹ̀rù Allah láwọn ìlú kan àwọn ọlọ́kadà ò lè kọjá àti kó sanwó bó ní pàtíkúlà bí ò ní pàtíkúlà ó sanwó adúgbò pé wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo àwọn arúgbó kìí jẹ́ kétó ààbò kó nítumọ̀ torí pé ẹni tó bá ti fún yín lówó iná ó lè yàn ẹni tó bá ti fún yín lówó lẹ́dà láàmú kò yẹ kó rí bẹ́ẹ̀. bákan náà nínú nǹkan tí máa jẹ́ kétó ààbò kọ́ wà wọn náà ní ká jẹ́ ẹni tó ti pa máa ṣàdúrà púpọ̀ ká máa bẹ Allah azza wa jal kọ́dà kó bá tún lù wá sí kọ́dà kó bá tún orílẹ̀-èdè wá sí agbára sọ́jà ọ̀ràn agbára military police kọ̀ọ̀ràn Allah azza wa jalla nìkan ló lè jẹ́ kí ètò àlàáfíà kò ní pàǹlù olùwàkọ́mọ́ bàlùwà jẹ́ olùwàkọ́mọ́ borílẹ̀-èdè wa jẹ́ àwọn ẹrú Allah tó ń bẹ nígbèkùn àwọn ajínigbé olùwàkọ́mọ́ tún wọn lẹ̀ olùwàkọ́mọ́ tún wọn lẹ̀ lálàáfíà olùwàkọ́mọ́ tẹ̀ kí wọ́n rà burú fi ṣe wọn olùwàkọ́ fi ètò àlàáfíà orílẹ̀-èdè wa lọ́kàn balẹ̀ kó jẹ́ ká lè rí ìlú wa gbé lálàáfíà ìlọsíwájú eléyìí tó lágbára eléyìí tó pọ̀ olùwàkọ́mọ́ mú orílẹ̀-èdè wa nínú àwọn nǹkan tí Islam tó pàkíyèsí wa ká máa ṣe tọdún bá dé wọn náà ní ká sokùn ẹbí wa pọ̀ àwọn bàbá wa àwọn màmá wa ká bẹ̀ wọ́n wò àwọn ọmọ ìyá wa ká bẹ̀ wọ́n wò ká má tilẹ̀kùn lé wa níwájú wa káwọn náà ráyè wá sọ́dọ̀ wa ká yọ̀ ọmọ wọn káwọn náà yọ̀ ọmọ wa Olúwa oore tí máa fi sàwọn ẹrú rẹ̀ lọ́jọ́ ọdún báyìí kọ́dà kún kó pín kárí gbogbo wa oore tí ń bẹ lọ́dọ̀ oníkálukú wa tọdún bá lọ́dọ̀ wa Olúwa kó má bàjẹ́ ọ̀tún rí eléyìí tá àrùn kan lọ́dọ̀ Allah abẹ́ Allah azza wa jal kó ṣe fún gbogbo wa ní rọrùn kò ní sí ẹnìkan nínú wa láì jẹ́ kó níbi kan tí bàtà ti ń ta lẹ́sẹ̀ abẹ́ Allahu azza wa jal kọ́dà kún wa kọ́ bá pẹ̀tù síbi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ Olúwa kó jẹ́ kó dáa fáwọn òbí wa tí wọ́n ti kú kó bá foríjì wọn kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọn kó sì wọn lọ́mọ àlùjánnà
àwọn òbí wa tí wọ́n kù Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ ká rí wọn pẹ́ kó jẹ́ kí wọ́n máa bẹ lálàáfíà Olúwa Ẹlẹ́dàá wa àwọn ẹni tí àìgbọ́ra ẹni yé tí ń bẹ láàrin wọn Olúwa dákun bá wa tún àárín wọn ṣe àwa àtàwọn ọmọ wa Olúwa má dá àárín wa rú àwa àtàwọn aya wa àtọkọ wa Olúwa dákun má dá àárín wa rú Olúwa kó jẹ́ kó máa dá fún wa láyé kó jẹ́ kó dá fún wa lálùkìyámà. Allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikin wa dammir a'da' ad-din min al-kafarati wal mulhidin wa man shaya'ahum. Allahumma qul lana wa la takun 'alayna وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. الله وفق البركة.